ṣáà ti dá onímọ̀ wà fún Gomina Fintiri Muftwang yọ ara wọn nínú Iyọnipo Wike Kuro Lẹgbẹ Pdp. Gómìnà ìpínlẹ̀ ti Adamawa Ahmadu Fintiri ó ti yọ ara rẹ̀ kúrò nínú ìgbésẹ̀ ẹgbẹ́ òṣèlú PDP tó fi ọwọ́ sí júwèlé fún mínísítà fún olú-ìlú Nàìjíríà Nyesom Wike. Èyí mọ̀ wà nínú àtẹ̀jáde kan tí agbẹnusọ rẹ̀ Omuwasi tó mọ̀ buwọ́lù fún àwọn akọ̀ròyìn ní ọjọ́ Sátidé tí ń ṣe ọjọ́ 15 oṣù kọkànlá ọdún 2025 yìí. Fintiri ẹni tó tún jẹ́ alága ìpàdé àpérò tó máa wáyé nílùú Ìbàdàn tó jẹ́ olú-ìlú ìpínlẹ̀ Ọ̀yọ́ ó ní ìgbésẹ̀ náà rèé ó lè fa rògbòdìyàn fún ẹgbẹ́ òṣèlú PDP. Ó wáá fi kọ́rọ̀ rẹ̀ pé òun kò ní lọ́wọ́ nínú ohunkóhun tí ó máa dá wàhálà sílẹ̀ nínú ẹgbẹ́ òṣèlú PDP. Gẹ́gẹ́ bí ọmọ ẹgbẹ́ tó ní òtítọ́ ọkàn, nǹkan tí mo dìmú rèé, mo dúró fún àlàáfíà àti ìṣọ̀kan tí mi ò sì dá sí ohun tí yóò tú ẹgbẹ́ ká o. Mo ní ìgbàgbọ́ nínú àlàáfíà àti ìrẹ́pọ̀ láàrin ara wa gẹ́gẹ́ bí ohun tí yóò gbé ẹgbẹ́ lọ síwájú, gómìnà náà ṣàlàyé. Fintiri ó wá rọ gbogbo àwọn àgbà ẹgbẹ́ pé kí wọ́n fi ọwọ́ sowọ́pọ̀ láti wá bí àlàáfíà àti ìrẹ́pọ̀ yóò ṣe jọba nínú ẹgbẹ́ òṣèlú PDP. Gómìnà ìpínlẹ̀ Plateau Caleb Muftwang òun náà darapọ̀ mọ́ Fintiri láti bu ẹnu àtẹ́lu ìgbésẹ̀ láti fi ọwọ́ òsì júwèlé fún Nyesom Wike kúrò nínú ẹgbẹ́ òṣèlú PDP. Nínú àtẹ̀jáde tí agbẹnusọ gómìnà tó mọ̀ gbé síta, Muftwang ní àwọn tí ọ̀rọ̀ náà tó mọ̀ kàn nínú ẹgbẹ́ òṣèlú PDP àti àwọn gómìnà kò mọ̀ sọ ọ̀rọ̀ ṣáájú kí wọ́n tó gbé síta lásìkò ìpàdé àpérò tó wáyé nílùú Ìbàdàn. Ó wáá fi kún ìgbésẹ̀ yìí wípé kò mọ̀ yẹ kó wáyé lásìkò tí wọ́n ń gbìyànjú láti dá ìkólọ ẹgbẹ́ náà padà. Nínú oṣù kẹjọ, rògbòdìyàn ló bẹ́ sílẹ̀ nínú ẹgbẹ́ òṣèlú PDP tó gba ọ̀nà mìíràn yọ nígbà tí Nyesom Wike tí ń ṣe mínísítà fún olú-ìlú Nàìjíríà ìyẹn Àbújá. Òun ló sọ wípé òun mà ti yọwọ́ ń kúrò nínú àdéhùn wíwá ojútùú sí ìṣòro ẹgbẹ́ náà. Bákan náà ni Wike ló mà tún fi ẹ̀sùn kan gómìnà Seyimakinde tí ń ṣe gómìnà ìpínlẹ̀ Ọ̀yọ́ pé ló máa ń fa ọ̀pọ̀lọpọ̀ wàhálà tó ń ja ẹgbẹ́ òṣèlú PDP nítorí bó ṣe kùnà láti kó ipa tirẹ̀ lórí àdéhùn tí wọ́n jọ fẹnu kò lé lórí o. Wike ó wá ṣe àpèjúwe Mákindé, Mbà àti àwọn míì nínú ẹgbẹ́ òṣèlú PDP gẹ́gẹ́ bí ọ̀dàlẹ̀. Nínú àtẹ̀jáde kan tí Wike tó mà gbé sójú òpó ayélujára X rẹ̀, ló mà ti ṣàlàyé wípé gómìnà ìpínlẹ̀ ti Enugu Peter Mbà ó ṣàpèjúwe wọn gẹ́gẹ́ bí ọ̀dàlẹ̀, aláìlóòótọ́ àti àwọn ẹ̀sùn míì tó ní í ṣe pẹ̀lú yíyẹ àdéhùn. Ní òpin ọ̀sẹ̀ yìí nílùú Ìbàdàn, ìní ẹgbẹ́ òṣèlú PDP òun ni wọ́n mà dìbò yan Kabiru Tanimu Turaki Sanmani láti ìpínlẹ̀ Kebbi gẹ́gẹ́ bí alága ẹgbẹ́ tuntun níbi ìpàdé àpérò ẹgbẹ́ náà èyí tó wáyé ní ìlú Ìbàdàn tí ń ṣe olú-ìlú ìpínlẹ̀ Ọ̀yọ́ ní ọjọ́ àbámẹ́ta Sátidé tí ń ṣe ọjọ́ 15 oṣù kọkànlá. Turaki tó jẹ́ agbẹjọ́rò àgbà ó mà borí ìbò pẹ̀lú 1516 votes nígbàtí alátakò rẹ̀ Lado Damake láti ìpínlẹ̀ Katsina tó mà rí ìbò 275. Sẹ́nitọ̀ Ben Obi tó ti fìgbà kan rí sójú ìpínlẹ̀ Anambra nílé aṣòfin àgbà l'Àbújá òun ló kéde èsì ìbò náà. Àdúràgbà Olúwatóyìn ló ń kàròyìn sí létí o láti kàn ní ẹ̀yà Yorùbá World TV. Bẹ́ẹ̀ ṣe ń wò wá, ẹ máa bá wa like, ẹ máa share, ẹ máa comment, ẹ má tún gbàgbé láti bá wa subscribe sórí YouTube channel wa kẹ́ wá bá a tẹ notification bell láti máa mọ àwọn ètò wa lọ́kọ̀ọ́jọ̀kan tó bá ti gorí ìkànnì yìí. Ẹ ṣé pọ̀ tẹ́ wá o, a kú sinmi àná, adẹ̀kú ọ̀sẹ̀ tuntun, ọ̀sẹ̀ ayọ̀ òní yóò jẹ́ fèmí àti o láṣẹ Èdùmàrè.